Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Mo kí àwọn ọmọ Ọlọ́run alààyè wípé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run a máa bá wa gbé o. Lórí ọ̀rọ̀ ìgbàlà tí mò ń sọ lọ, apá kẹta rèé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìgbàlà ò kì í ṣe ohun tí a lè fowó rà. Ọ̀fẹ́ ni ìgbàlà. Ọlọ́run ni máa ń fúnni ní ìgbàlà òtítọ́. Ẹ gbọ́ mi, ayédèrú ìgbàlà làwọn ènìyàn máa ń fowó wá kiri. Ojúlówó ìgbàlà ọ̀fẹ́ ni. Fún ìwọ tí o bá ní Jésù Olùgbàlà nínú ayé rẹ ni ó ló lè rí ìgbàlà gbà ní ọ̀fẹ́. Ṣùgbọ́n ẹ̀dá tí kò bá ti ní Jésù, ayédèrú ìgbàlà ni yóò máa wá kiri, a sì máa ná lówó. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé ẹlòmíràn ti náwó, ó ti nára pẹ̀lú láti bọ́ nínú ogun jíjà ayé rẹ̀ tàbí ìdààmú tí ń bẹ nínú ayé rẹ̀. Ṣùgbọ́n nítorí pé kò mọ̀nà ọ̀dọ̀ Kristi tí ń ṣe olùgbàlà, a máa bọ́ sọ́wọ́ àwọn èké ènìyàn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n sì ti gbowó lọ́wọ́ ẹlòmíì ló jẹ́ wípé ayédèrú ìgbàlà ni wọ́n gbélé lọ́wọ́. Wọ́n kàn bá wá nǹkan kan náà ni. Bíi kán ní kó lọ pa ẹran funfun, bíi kó pa ẹdìyẹ funfun. Wọ́n kàn bá wá ohun kan tí kò ní ìtumọ̀. Wọ́n á gbélé lọ́wọ́ kán bá lè rí owó gbà lọ́wọ́ rẹ̀. Gbọ́ mi lónìí, ọ̀rọ̀ ìgbàlà yìí ń tọ̀ ọ́ wá. Tó bá jẹ́ pé ìwọ lírúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí ayé ti ń dà láàmú kiri, tàbí fún tí ìwọ fúnra rẹ̀ tí ò ní ìfọ̀kànbalẹ̀, tètè gbọ́ ọ̀rọ̀ ìgbàlà yìí torí yóò ṣe ọ́ ní àǹfààní. Ọ̀nà àbáyọ rèé fún ọ o. Ẹ gbọ́ mi, kò sí ẹni tí ń ṣàìsàn lóòótọ́ tí kò fẹ́ ìmúláradá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní wá ìgbàlà káàkiri láti bọ́ kúrò nínú àìsàn ayé wọn. Ṣùgbọ́n jẹ́ wá tún fún ọ lónìí bí o ṣe lè rí ìwòsàn gbà. Àkọ́kọ́ ni wípé kó o tẹ́tí sí ohùn Olúwa. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé àìtẹ́tí sí ohùn Olúwa, òun ní máa ń mú kẹ́lòmíràn ó ṣìnà kúrò nínú ọ̀nà ìgbàlà. Ohùn Olúwa máa mú ènìyàn lára dá. Torí tí o bá wo ọ̀rọ̀ Olúwa nínú ìwé Sáàmù orí 29 ẹsẹ̀ 5, ó ní ohùn Olúwa fa igi kédárì ya. Gbọ́, já wá lọ ka ọ̀rọ̀ Ọlọ́run báyìí o nínú ìwé Ẹ́sítódù orí 15 ẹsẹ̀ 26. Gbọ́ bí ó ti wí. Ó sì wí pé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tó bá sì ṣe èyí tí ó tọ́ ní ojú rẹ̀, tí ìwọ bá sì fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò sì fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára, nítorí èmi ni Olúwa tí ó mú ọ lára dá. Ẹ gbọ́, Olúwa ni máa ń múni lára dá. Ó túmọ̀ sí pé ìmúláradá tí òun wá káàkiri,
Ìgbàlà ni òun fẹ́ ìgbàlà kúrò nínú àìsàn. Arákùnrin àti arábìnrin, màmá àti bàbá, àkọ́kọ́ ibẹ̀ ni wípé o ní láti tẹ́tí sílẹ̀ gidigidi kó o sì gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ lórí ìlàkọjá yẹn. O ní láti tẹ́tí sílẹ̀ gidigidi gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ lórí ìlàkọjá rẹ. Torí tí o bá ṣe èyí, ojú Olúwa máa wà lára rẹ. Tí o bá fetí sílẹ̀ gbọ́ ohùn Olúwa, òun ló tó lè mọ ibi tí wàá yà sí fún ìgbàlà. Èmi sì ń tàn mọ́ ọ létí wípé bó o ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí, ọ̀dọ̀ Jésù ni ìgbàlà wà. Kò sí lọ́dọ̀ ènìyàn. Gbọ́ bí ọ̀rọ̀ Olúwa ti wí, ó ní bí ìwọ bá sì pa gbogbo òfin rẹ̀ mọ́. Túmọ̀ sí pé tí ìwọ jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé ọ̀pọ̀ ẹlòmíràn ó ń bẹ nínú ẹ̀ṣẹ̀. A máa wá àlàáfíà káàkiri. Tá a bá sì ka ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 1, ẹ jẹ́ á sáré kà á. Ǹjẹ́ àwa ó wá ti wí kí àwa kí ó jókòó nínú ẹ̀ṣẹ̀ kí oore ọ̀fẹ́ kí ó máa pọ̀ sí kí a má rí. Àwa ẹni tí ó ti kú sí ẹ̀ṣẹ̀, àwa ó wá ṣe wà láyé nínú rẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rí ìgbàlà gbà lọ́wọ́ Ọlọ́run. Ó láti jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Bí ò bá jáwọ́, wàá kàn máa náwó kiri ni. Ẹ̀ṣẹ̀ ni ò jẹ́ orí ìwòsàn gbà. O ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o kọ̀ ọ́ sílẹ̀. Tí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ ní òtítọ́ àti ní òdodo, tó kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wàá rí wípé ọ̀fẹ́ ni ìgbàlà. Wàá rí pé ìṣòro ayé rẹ á pòórá tí o sì ní mọ bí ó ṣe kúrò. Ṣùgbọ́n tí o bá ti jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, wàá kàn máa náwó sáà ni. Wàá máa tinú ẹ̀tànjẹ bọ́ sínú ẹ̀tànjẹ. Wàá wá ti léèké wòlíì bọ́ sí léèké wòlíì. Káyì, àwọn ènìyàn á máa fi ọ́ ṣe ATM nítorí wípé wọ́n rí pé o ní ìṣòro. Arákùnrin àti arábìnrin, Jésù nìkan ló lè gbà ó. Jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ kí o gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Kó o wá sínú Kristi. Òun ló lè gbà ọ́. Bàbá ò lè gbà ọ́, ìyá rẹ ò lè gbà ọ́. Kódà ọkọ rẹ ò lè mú ọ lára dá. Bẹ́ẹ̀ ni aya rẹ ò lè mú ọ lára dá o. Àfi Jésù Kristi Olùgbàlà. Kò sí bó o ṣe lè sọ wípé o ṣẹ̀sìn tó. Tí o bá ti ní Jésù nínú ayé rẹ, asán lẹ̀sìn rẹ o. Arákùnrin àti arábìnrin, olùgbàlà kan ṣoṣo tí Ọlọ́run ọ̀gá ògo fún wa nìyẹn. Jésù ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo. Torí náà, o ní láti wá sínú ìgbàlà lónìí kó o gbà lọ́fẹ̀ẹ́ nípa ẹsẹ̀ Jésù Kristi, ọmọ bíbí Ọlọ́run ọ̀gá ògo. Wàá sá fún ẹ̀ṣẹ̀ pátápátá ni o, kó o tó lè wá sí ọ̀dọ̀ Jésù. Torí ojú Olúwa korò sí àìṣedéédé ènìyàn. Ojú Olúwa máa korò sí àìṣedéédé ènìyàn. Ọ̀pọ̀ ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti pàdánù ògo Ọlọ́run. Àìmọye ẹ̀ṣẹ̀ ni Ádámù àti Éfà náà ṣẹ̀ tí wọ́n fi pàdánù
ọgbà dáradára tí Olúwa dá fún àwa ènìyàn. Ẹ̀ṣẹ̀ ló ń fa àbùkù sínú ayé rẹ o. Ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ náà ni wípé kí o gba ẹni tí ó lè gbà ọ́ là sínú ayé rẹ, tó ń ṣe Jésù Kristi Olúwa wa. Yóò sì gbà ọ́ ní orúkọ Jésù. God bless you. Ẹ ṣé púpọ̀. Jesus is Lord. Wow! Please subscribe to our YouTube channel at Olorun 30 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi, aka Kinikinse. God bless you.